ìwọ tó sọ pé God bless Nigeria ṣó ń bá mi ṣe ẹ ni no mo ń bèrè lọ́wọ́ ẹ ni ṣó lálàáfíà ni ta ló lè ní ṣó tí mo mú wá fún ẹ yìí tó bá lè wò dé ẹ̀ǹdì tó wà àwọn fídíòs tó wà nínú ẹ̀ ajé ògùn gbọ́ tó bá ní God bless Nigeria àwọn mọ̀láìkà máa sàn ẹ ní ìgbàrún ogun alájẹ wọ́n máa sanpa ọrùn ẹ tó bá lè wò délẹ̀ pé God bless Nigeria ọlọ́run gan á fún ẹ lépè because ọlọ́run á bí ẹ pé what else lẹ nídìí ní Nàìjíríà ó fẹ́ gbọ́ ó fídíò ìkó hallelujah sọba Elédùmarè ta ló lè agbọ́nsẹ́ ìkọ́ṣẹ́ ẹni kó ṣe sọ́ọ̀rì àbí yóò ní lè ṣe ní gbàmígbàmí lè yàn gbà àìgbà mẹ́ṣẹ̀ mèrò Saheed Òṣùpá ọba orin tó á lè o ṣe ń gbọ́ ta ló lè làkọ́lé show tí mo gbé wá fún yìí no be movie o no be film ṣùgbọ́n ẹ máa rí fídíò 4 àbí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ wò nínú fídíò yìí kẹ wá sọ fún mi ta ní ó lè gangan níbi tọ́rọ̀ Nàìjíríà dé báyìí nísìn agbọ́n ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko rẹ̀ kọ́ńtà yìí téèyàn bá mọ bí tẹ́gùn ti gùn báwo ló ṣe fẹ́ yọ ẹ̀gún ṣé Nàìjíríà sì lè dáṣá àwọn tí wọ́n mú sí eléyìí lọ sọ pé òun kì í ṣolè tọ̀hún sọ pé òun kì í ṣolè ìyí sọ wọn kódà Amosu tó sáì multi-billion naira project fún China òun náà tún claim right ó ní òun ṣe mistake ni it's just a mistake Ọlọ́run nìkan ni ò kì í ṣe mistake Ọlọ́run kan dẹ̀ máa ń ṣe mistake ń gbà mí èdè bá wọn mistake tọ́lọ́run máa ń ṣe lè kọ sí comment section bí ta bọ́rọ̀ dé ẹ bá mi gbọ́ lẹ́nu àwọn people please put it in the comment section kí wọ́n bá mi share fídíò yìí fún gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ alábàágbé yín ẹ jẹ́ káwọn náà béèrè kẹ́bẹ̀ lọ́wọ́ pé ta ló lè ẹ jẹ́ káwọn náà sọ sí comment section ẹni tó bá jẹ́ olè gangan kí wọ́n jẹ́ ká wò bí Nàìjíríà máa da àbí Nàìjíríà ò ní da ẹ má gbàgbé o fídíò 4 àbí 5 lẹ máa wò nínú fídíò yìí ẹni tó bá jólè gangan ẹ ká kọ́kọ́ gbọ́ fídíò number 1. I am not thief. I am a businessman. You guys contribute largely to crude oil theft, and then the nation is losing so much of its wealth. For me, I am not thief. What about those that are using vessels, mother vessels from the ocean, loading? I am just taking a little jerrycans. This is jerrycan. For whatever I am seeing there, those are saying this. They are using biro to thief. They are the people even contributing from those bunkering. This is not bunkering. We are just doing, we are supplying kerosene to the filling station. No filling station, no place they have kerosene. And the government does not matter. What about the North? They are doing their gold, doing this. What will they call those people? Okay, those people are not thief. Because when the poor man do, they say thief. But when the rich man do, they call embezzlement. Ṣé o lè ní? Ṣé o lè ní fún àwa kọ̀ọ̀kan tá a gbọ́n tó sọ dáadáa ẹ jẹ́ kí n sọ ní Yorùbá èdè abínibí tiwa. Ẹ rántí pé fídíò number 1 lẹ ṣe wò yìí ó sì kù 3 àbí 4. Ara àwọn tó wà Niger Delta nìyẹn. Ó lóun ò kí n ṣolè. Ó ní wọ́n ń pè táwọn ń ṣe yìí táwọn ń jí epo ìpè bọ́ńkìrì. Àwọn ń jí epo ó ní díẹ̀díẹ̀ lòun mú. Àwọn tí wọ́n fi fẹ́sùn ńláńlá ọkọ̀ ńláńlá aṣáàtìrí àbẹ́ẹ̀ tí wọ́n ti ká fẹ́sùn ńláńlá mú tí Nigerian government tí wọ́n juná sí even àwọn tó wà ní abroad gan sọ pé Nigeria dáná sun evidence ó láwọn tí wọ́n fi báírò jí ìwé tó ń fi báírò jí millions ní ọ́fíìsì ńkọ́ ṣáwọn yẹn ò kí ń ṣolè ó lóun ò kí ń ṣolè ṣé lóòótọ́ ni kò kí ń ṣolè ó ní kò sí kerosene káàkiri ní Nàìjíríà ó ní businessman lòun refinery Nàìjíríà wọn ò tún ṣe àwọn ni wọ́n ṣe refinery local refinery long video ni bẹ̀mí fẹ́ kí fídíò yìí gùn jù ló yẹ kí n mú kí n ra short ẹ̀ wá fún yín àwọn ni wọ́n ṣe refinery kódà ní lára àwọn máa ń kú ibi táwọn ti refine kíní yẹn àwọn ni wọ́n ṣe local refinery if not bóyá bí bá ti fọ́ ojú àìmọye èèyàn àwọn tí wọn rówó ra gas tó yẹ pé kerosene àwọn sì fi ń dáná ó ní àwọn làwọn ń supply gbogbo ilé epo ní Nàìjíríà ní kerosene tó àwọn ó ní because government ò kí ẹ̀
láti refine so bóyá kerosene bá ti di nǹkan ọ̀tàn àwọn nǹkan mi tẹ́ bá mọ̀ tí wọ́n fi kerosene ṣe ẹ bá mi kọ sí comment section bóyá gbogbo nǹkan yóò bá ti di tàn ó láwọn làwọn ń ṣe káwọn ń supply àwọn èèyàn ọmọ Niger Delta ni ó wá sọ̀rọ̀ ó sọ pàmbámbárì ẹ̀ ó ní what of àwọn tí wọ́n ń wa gold ní north ó ní kí ló ti ìjọba ò ṣe pé wọ́n ní olè torí akọ̀ròyìn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sọ wípé wọ́n contribute sí bí Nàìjíríà ṣe ń lose owó mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ àti ever rí ibi tí wọ́n ti lọ arrest àwọn tí wọ́n wa gold ní north rí even the Adidas came out and said the gold in the north belongs to the north the epo in the south Niger Delta east wherever belongs to all Nigerians ó láwọn yẹn kọ́ ó lóun kì í ṣolè tẹ́ bá jẹ́ adájọ́ with all this evidence ṣé olè lọkùnrin àbí kì í ṣolè ṣé pàtó láwọn kan tí wọ́n fi fẹ́sùn ńláńlá gbé epo tí wọ́n mú wọn tí wọ́n ṣe wọ́n kán sí lòun náà ṣe lọ gbé gálọ̀n ló fi ń jí tiẹ̀ mi ní sọ̀rọ̀ jù wọ́n máa retí ẹ̀ ní comment section ṣé olè ni àbí kò ń ṣolè. fídíò number 2 ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn. ICPC wa lọ lẹ́yìn à ń lọ gbogbo ọ́fíìsì wọn pátá wọn lọ kó gbogbo dọ́kúmẹ́ǹtì nígbà tí wọ́n wá ti ọwọ́ bọ̀ dáadáa tí wọ́n ti ọwọ́ bọ̀ dáadáa ọkùnrin ní fúnra rẹ̀ ó wá jẹ́wọ́ wípé àfà 137 million òun ni tí wọ́n inflate gẹ́gẹ́ bí extra code wọn 137 million extra code lásán fún 40 ọjọ́ same chairman yìí kan náà ó tún wá backdate document inserted a provision in a minute of meeting ó tún wá backdate document wípé meeting kan wà táwọn ti ṣe sẹ́yìn o àwọn gbé contract 778 million fún ẹnìkan gẹ́gẹ́ bí consultant àmọ́ wọ́n wá orúkọ company wọn rí nígbà tí wọ́n tún wádìí wọ́n rí pé ìfádàtíkà minka ìléka náà ni ìwọ náà ló award contract ọ̀dọ̀ ẹ̀ náà lówó lọ out of the 90 billion Hajj subsidy the chairman instructed the withdrawal of 3.7 billion in cash sọ̀rọ̀ mi yé and the same is yet to be accounted for ó tún wá níbi tí chairman lágbára tó láyàdé ó tún ní kí wọ́n lọ gba 3.7 billion cash jáde gbogbo òfin tí Nàìjíríà máa ń ṣe wọn gbọ́dọ̀ gbowó jù báyìí lọ àti àwa tálíkà ni àtàwọn mẹ̀kúnnù lòfin ni máa mú 3.7 billion tí ìjọba bá fẹ́ ṣe dá báǹkì tí wọ́n ti gba owó jáde GM bẹ̀ chairman níbẹ̀ ó yẹ kán sanction wọn ni. igi àbáfẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ ẹni kárí kó fẹ́ ni lójú fata sẹ́nu ẹni ta ni kó fi ni lẹ́yìn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ni kó fẹ́ ni lójú fata sẹ́nu ẹni ta ni kó kí ni lẹ́yìn fẹ̀gún sọ́wọ́. ṣé ti gbọ́ àwọn ẹlẹ́sìn àwọn aṣíwájú ẹ̀sìn tó yẹ ká gbọ́kàn lére o ṣé olè ni wọ́n ṣá kò sáwọn náà sọ pé àwọn kì í ṣolè. bàbá Tinubu àwọ́dù 90 billion naira àwọn governors tó kù fi kún over 100 billion naira náà fi subsidize hajj chairman hajj lẹ́gbọ́n tí wọ́n ń sọ nípa ẹ̀yẹn ó gba 3.7 billion naira ní cash ṣé olè ni wọ́n láwọn kì í ṣolè gbogbo wa businessman ni gbogbo wa wọ́n láwọn kì í ṣolè 787 million ẹgbọ́n tí wọ́n sọ pé àwọn fi ṣe wọ́n ní wọn kì í ṣolè ni wọ́n àwọn aṣíwájú ẹ̀sìn nìyẹn o ni wọ́n láwọn gbé kọ́ńtrákìtì fún èèyàn kan tí wọ́n dẹ̀ trace ẹ̀ tó jẹ́ wípé àwọn ni wọ́n sign kọ́ńtrákìtì àwọn náà ni wọ́n gbà àwọn ni employer àwọn ni employee wọ́n dẹ̀ sọ pé àwọn ò kì í ṣolè ni wọ́n ṣolè ni àwọn aṣíwájú wa tí wọ́n sign 90 billion kí wọ́n fi subsidize hajj kó lọ fi gbàdúrà ní nílùú onílùú kí Nàìjíríà lè bá a dáa. mo fẹ́ béèrè lọ́wọ́ yín
èló ni báàgì ráìsì kí wọ́n tó subsidize hajj èló ni báàgì ráìsì nísìn èló ni dọ́là kí wọ́n tó subsidize hajj èló ni dọ́là nísìn ẹ̀yin tí ẹ̀ tí download tap send ẹ lọ bá mi download ẹ̀ ẹ lo promo code orúkọ mi Abiola TTS tẹ bá lò lákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ fẹ́ ju owó tẹ bá fi lè fi orúkọ mi sí ẹ má lo Yorùbáwùyí o tẹ bá lo Abiola that's Abiola tap send Abiola tí ẹ máa wá ṣọ̀tẹ̀ sí Abiola TTS ABIOLA TTS as in S for school lákọ̀ọ́kọ́ tẹ bá kọ́kọ́ lò tẹ bá forúkọ mi sí ẹ̀yin kan lọ sórí Play Store yín kẹ́ lọ download ẹ gba bónọ́ọ̀sì lákọ̀ọ́kọ́ tẹ bá kọ́kọ́ forúkọ mi sí àǹtí fọmíṣọ̀ báyìí ṣe tún lọ ẹ máa lè máa gba alert iye tó wọ́n bá jẹ́ èló lówó kan tó lọ sí hajj èló lówó ń sìn owó is almost 1,600 nísìn ṣówó ti lọlẹ̀ gbàtàn ti hajj dé ṣó lè làwọn olórí wa tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹni tó wá gbọ́ fọjọ́ lórí ẹ̀sìn ṣó lè lòun náà sọ pé òun ò kí n ṣolè agbọ́n ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olókòrè kọ́ńtàkọ́ńtà fídíò nọ́mbà 2 national cake ní Nàìjíríà oníkàlùkù yọ àdá tì ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ kẹ̀kẹ́ ṣe rántí bàbá yìí Ẹ̀mí Àkànní nílẹ̀ Haúsá bàbá yìí ló ń pariwo ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ ẹ ṣàánú wọ́n ní wọ́n fẹ́ gba 60 million naira lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ gba àwọn bọ́sìsì kọ̀ọ̀kan wọ́n fẹ́ gba ọ̀kadà wọ́n fẹ́ gba igbá wọ́n fẹ́ gba àwo Ẹ̀mí ìlú kan nìyẹn nílẹ̀ Haúsá àwọn Sokoto àǹkó ìjọ kejì tá a mú wá fún yín bí wọ́n ṣe ti nà báyìí lálùdíjú àlùbámi tá a mú wá fún yín ni wọ́n ṣò bí wọ́n ṣe pa ìyẹn tá nílé ṣò fún yín ó bẹ̀bẹ̀ oníkáràlú gbà hàn ṣáwọn tí wọ́n jí bàbá yìí gbé ṣólè ni wọ́n àbí wọn kì í ṣólè Gúnmi sọ pé businessman ni wọ́n kí tó lọ síbẹ̀ yẹn ẹ tún bá mi wo fídíò eléyìí máa fún yín nìyẹn ní bonus extra lélẹ̀. Annabi Umar kai Abdurrahman magana ka ce ni ce jaririya ga nan na zo wajen sabis an kawo kayan sahajiya sun ce ba za su ba da kayana ba sun ce he sun ji muryata saboda kafata na ciwo na ji rauni dan Allah dan ma'aikin Allah su taimaka mani su ma girman Allah su taimake ni su ba da kayan nan in taho tun daga yanan sahajiya su tahowa za su an kai karshen komi ni kadai suka bari dan Allah su ma girman Allah su taimake ni su ba da kayan nan a zo a anshe ni dan Allah dan annabi gani nan tare da hajiya. ẹ̀yin tẹ́ bá gbọ́ Haúsá ẹ bá wa tún ní èdè Haúsá àwọn obìnrin tẹ́ ń wò yìí ó pé oṣù keje 7 good months tí wọ́n ti jí wọn gbé tí wọ́n ti kó wọn sínú igbó àwọn ni wọ́n ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí wọn yìí dọ́àlà dọ́ ànábì ẹ̀yọ̀ kan tí mo gbọ́nu tó ń sọ nìyẹn mi gbọ́ ẹ̀ tẹ́ bá gbọ́ sọ bá wa kọ sí comment section nǹkan tí wọ́n ń sọ ṣàgbọ́n pé wọ́n ń bẹ̀bẹ̀ ni according to ẹni tó fún mi bó ṣe translate ẹ̀ fún mi wípé wọ́n ń bẹ̀bẹ̀ pé wá rescue àwọn náà security allowance tíjọba federal tó ń allocate fáwọn states kí ni wọ́n fi security allowance yẹn ṣe Nàìjíríà ṣe máa dáṣá ṣé Nàìjíríà sì lè dáa ẹ̀wọ̀n pé extra nìyẹn ó dà pé fídíò nọ́mbà 3 la wà extra nílé tí mo fún yín ṣé Nàìjíríà sì lè dáa now ta ló máa lọ save àwọn obìnrin yìí kó tó di pọ́n máa dú àwọn náà lọ́rùn kó tó di pọ́n máa pa wọ́n ṣe pé bàbá tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi tí mo ṣò fún yín ṣe pé bàbá yẹn pariwo pé ẹjọ́ ẹ ṣàánú 60 million naira kódà báyẹn ń sọ yìí nísìn òkú bàbá yẹn ó sì wà lọ́wọ́ àwọn ajínigbé àwọn aráàlú ẹ fẹ́ ṣòfò fún àwọn aráàlú ẹ wọ́n fẹ́ ṣe òkú fún òkú ẹ̀ sì wà lọ́wọ́ àwọn ajínigbé Gúnmi sọ wípé these people are businessmen these boys they are just business boys they are just those young boys are going on their businesses business wọn ni wọ́n ń ṣe wọ́n pa àwọn èèyàn
àbí Gumi jàre ni? Maybe Gumi is right. Maybe Gumi is right. Because ẹni tó gbé pósìn olóhùn kì í ṣolè. Ó láwọn kan fi fẹ́ ṣùgbé. Then àwọn ìjọba tí wọ́n ń kó owó fún kí wọ́n fi ṣe security. Àwọn náà claim pé àwọn kì í ṣolè. Even lawmakers 121 million naira lóṣù wọ́n ló kéré. So àwọn èèyàn sọ máa dú àwọn èèyàn lọ́rùn. Sáwọn tí wọ́n ń béèrè owó lọ́wọ́ àwọn èèyàn. Owó tí wọ́n ṣiṣẹ́ sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń demand fún 60 million 30 million 50 million. Ṣólè ni wọ́n àbí wọn kì í ṣolè. Táwa lólè. Agbọ́nsẹ́ ìka àmùdùnsẹ́ ojú olóko rèé kọ́ńtà ẹ̀. Pabambari ẹ ká tún ṣe ilé fún yín. Ẹ bá wa kọ sí comment section nù. Ẹ bá wa kọ tó bá ti wọ ẹyọ kan number 1 olè ní ẹ kọ ìdí tó fi jólè ẹ kọ síwájú ẹ̀. Bàtà tún ṣe number 2 fún yín. Number 2 olè ní kò kí ń ṣolè or first one olè ní kò kí ń ṣolè. Evidence yẹn bá wa kọ síwájú ẹ̀. Ẹ má ṣe ní practical nìkan, ẹ bá wa ṣe ní theory. Ẹ bá dẹ̀ fẹ́ ṣe ní practical náà. Mo ní practical, ẹ má ṣe ní objective. Ẹ má ṣe ní objective náà, ẹ fẹ́ mú A olè ẹ kọ síwájú ẹ̀, B kò kí ń ṣolè, C olè, B kò kí ń ṣolè. Ẹ ṣe bá wa kọ síwájú ẹ̀. Kò nídìí. Ẹ má kọ sọ́wọ́ kan o because àyè máa kalẹ̀ ẹ̀yọ̀ kan. Ẹ má bá wa kọ bá ṣe ń kọ́lẹ̀ ẹ̀yọ̀ kan ẹ kọ síwájú ẹ̀. Ẹ wá number 2 ẹ kọ síwájú ẹ̀. Now let's say this. This is what is happening in Benue. This is the level the Chinese people are raping our economy here in Kwande. And this is on daily basis. This happens on daily basis. What they are taking outside, nobody is aware yet. Because there's nobody to check what they are conveying out, what they are carrying out, and where they are selling it, and the value of what they are carrying. The entire state is just looking at these people and what they are doing. This is the level the Chinese people are raping our economy on daily basis. This is what they pick out of only Kwande local government on hourly basis. And nobody is looking at this. We don't even know the value of what they are carrying out of this place. We don't know the content of what they are carrying because they did not allow anybody to take analysis of the natural resources they are taking out of Kwande local government. And this is so appalling. It's so alarming that they are doing this on daily basis. Taking this to China on daily basis. This is what is happening in Benue. This is the Chinese people conveying mineral resources from Benue State, Kwande local government, down to Lagos. Exporting this on daily basis. There are more than 30 to 40 trailers coming out of only Kwande local government on daily basis. This is what is happening, and the government needs to be aware. And we need to know the content of what they are carrying out of this place. This is so terrible. This is terrible. They have more than 20 trucks just this morning in Edikpo market today conveying this on daily basis out of this local government. This is what is happening. This is what is happening. I think Benue people who are enlightened are supposed to be aware of this, because what is happening here is beyond what we are seeing. This is Kwande local government, Edikpo this morning. We don't even know the content of what they are carrying outside. They are doing this on daily basis. Look at them. Look at this. This is Edikpo this morning. This is Edikpo this morning. Evacuation of raw materials to Asia on daily basis. This is Edikpo this morning.
content of lithium, lepidolite, gold, everything. They're carrying it out of this place. This is Adiko, headquarters of Kwande local government. And this is only Adiko. Jatoka is there, Oboma is there, all these places are there. This is just Adiko this morning. It's so alarming. Yeah! Ẹ̀yin náà ká ọmọ rí. Ẹ ká ọmọ rí àbẹ́ ká ọmọ rí. Ta ló lè? Ta ló lè? Gold, lithium, raw materials, natural resources ni àwọn China wọlé tí wọ́n fi trailer rù yẹn. Ọbẹ̀ ti bá Nàìjíríà nídìí. Kí ni mo sọ fún yín? Ọbẹ̀ ó ti bá Nàìjíríà nídìí. For those of us tí a mọ ìdí tí China fi mú Nàìjíríà ní tipátipá nípa kánleke ní poko òfin ọ̀kí tí wọ́n ṣe bíìlì wọn ní àìmọye owó tí wọ́n ṣe sọ pé tí ọ̀rọ̀ bá dojú ẹ̀ àníbi tó ti ẹ̀dẹ́ ìgan tí wọ́n ṣe ń sign wípé gbogbo tó wà ní Nàìjíríà tó bá jẹ́ ti Nàìjíríà tó wà lókè òkun wọ́n máa sísì àwọn kìíní yẹn ṣó ti clear sí ń sìn náà kí ni rísì tẹ́yìn rò pẹ̀lú nǹkan tẹ́ wò yẹn lórí ọ̀rọ̀ China tí wọ́n ń sùn Nàìjíríà tí wọ́n fẹ́ gba $70 million láì gbé láì fà o láì rajà o wọ́n sign agreement pẹ̀lú wọn pọ́n fẹ́ gbé rail line fún wọn ní o wọ́n láwọn gbé fún wọn mọ́ ní China fẹ́ gba $70 million fún o tíbi Kúnlé Amosu ex-governor of ìlú yìí Ogun State tó lóun ṣe mistake sign ẹ̀ fún wọn kí lẹ́yìn rò wípé China ṣe yarí pé òun máa gba $70 million kí lè pé China rí when you allow your enemy your enemy or your friend ni tó bá ti allow àwọn èèyàn ẹ kó máa wá sí bedroom every time o ní kan tó ní private ọmọ ìyá mi wọ́n fẹ́ ṣọ́ ẹ sáàfù ni o Ọlọ́run China máa ṣọ́ wa sáàfù ni wo ẹ má yẹ ká tanra wa China mọ tó wà ńlẹ̀ wa that's just Benue State wọ́n ní over 30 trucks ni wọ́n ń gbé wa ní ojoojúmọ́ over 30 trailers ni wọ́n wà ní ojoojúmọ́ wọ́n dẹ̀ ní Benue State wọ́n ní gold wà ń bẹ̀ wọ́n ní lithium àbí torí ẹ̀ ni wọ́n ṣe ń pa wọ́n every time ní Benue State ni ṣókìlì ẹ̀ àbí tó ó lẹ́tí kẹ́ o ó yẹ ká bọ́ síbi bíi ta ló lè natural resources yẹn níbi tí wọ́n ti ń wà ta ló fún wọn láyè kó máa lọ wá ta ló sáìn ẹ̀ kó máa lọ wá àwọn China tí wọ́n wọlé wá sí Nàìjíríà wọ́n ní tí ó bá lọ́wọ́ ara alẹ́ nínú àlejò ò lè mú ẹdìyẹ funfun nínú ata àjòjì tó wọlé tó ń tọ́ka sí sàrẹ́ àfọ́jú ó lọ́wọ́ onílé nínú ni tó ṣe bí òwe o ẹ̀yin àgbàlagbà ta ló sọ fún wọn ibi tí natural resources sí wà tó jẹ́ pé ibẹ̀ ni China lọ direct wọ́n ní wọ́n kó 20 to 30 trailers ní everyday tí ò sẹ́ni tó máa check wọn wò lójú ọ̀nà kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n wò tó máa fi dé airport
tó máa fi kó nǹkan yẹn lọ sí China. Let's go this way. Ká sọ wípé gold ni wọ́n ń kó. Kí ló ní trailer kan lè what? Ẹni pé let's say gold ni wọ́n ń kó. Èló ni trailer kan gold lè what? Torí bá báyìí kékeré ẹyọ kan báyìí tó máa jẹ́ bá mo yẹ máa ń gbé máa pè kíní yẹn tó máa pè ní bá bar bá mi mo ṣe fẹ́ sọ ní Yorùbá ẹyọ kan báyìí wọ́n pa odidi ìlú kan run. Àgà tó bá ṣe mistake bá diamond mi ẹ bá wà àwọn blood diamond àwọn fíìmù oríṣiríṣi tó bá ṣe mistake bá diamond pàdé a ní ta ní ó tó ní kálukú pín kó ní kálukú dúró láàyè kí ló lè wà nínú tírélà yẹn àgbà tó bá wá jẹ́ pé lithium tó bá pẹ́ lithium ni wọ́n kó sínú tírélà yẹn èló ni tírélà yóò kankan máa wọ́t táwa ni agbódegbà. Mo ń bi yín ni mo ń béèrè lọ́wọ́ yín ni ta ló ní tírélà yẹn businessman lòun ó fi ń bá wọn kó nǹkan ni àbí ta ló sáìn nǹkan tí wọ́n lọ ń kó ṣó lè lẹ́ni tó sáìn àbí ó lè kọ́ ṣé o lè ní China tó wọlé wá ń kó nǹkan wa kẹ̀tíkẹ̀tí wọ́n ní bí wọ́n ṣe ń kó ní everyday nìyẹn wọ́n dẹ̀ ń gbọ́ kò dẹ̀ gbẹ́ agbọ́n máa gbẹ́ ẹ lọ́rọ̀ orin wa ooo agbọ́n máa gbẹ́ ẹ lọ́rọ̀ orin wa wọ́n ní wọ́n ń gbọ́n ní ojoojúmọ́ kódà kò ṣe pé igi lásán ni wọ́n ń kó let's say igi ni wọ́n kó 20 to 30 trailers every day and on that road kò sọ́lọ́pàá tó máa dá wọn dúró tẹ́ pé mọ́tò pure water ni wọ́n á dá dúró ọlọ́pàá kan kò search trailer yẹn o pé kí ni wọ́n kó níbo ni wọ́n ń kó lọ ọwọ́ ta ni China yẹn ti gba permission ṣẹ́ni tó fún China tó wà nílùú ẹ̀ báwo ló ṣe mọ̀ pé lithium gold wà ní Benue State tó ṣe wọlé wá tó ṣe wá ń kó ta ló pe China àwọn Chinese ta ló pè wọ́n láti ìlú wọn ta ló pe Chinese láti China wípé nǹkan báyìí wà ní ibi báyìí ta ló lè ṣẹ́ni tó pe China ló lè àbí China táwọn náà gbọ́fẹ̀ẹ́ tí wọ́n fọ̀ wá tí wọ́n wò pé Nàìjíríà sì ń jalè wọ́n ń jìyà tí wọ́n wọlé wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wúwo tó wà ńlẹ̀ ṣé China yẹn ló lè ṣé federal government ò mọ̀ sí tó ń ṣẹlẹ̀ ní Benue State ṣé federal government ló lè ẹ bá wa share fídíò yìí ẹni tó bá sùn náà máa ń jiyàn kí n já pé rọrọ tó bá pretend pé àwọn ò gbọ́ tẹ bá share fídíò yìí bí ó lè kàn wọ́n. State governor ní Benue State ń kọ́ ṣọ́wọ́n àlẹ́ àbọ̀n ti travel ta ló lè ta ni wọ̀n bíríkì ta ni wọ̀ bíyà. If you don't know the reason why tí China ṣe dúró ti Nigeria lọ́rùn ara reason ni they might think pé àwọn frustrate Tinubu pẹ̀lú àwọn West some of the reason ni tí wọ́n ṣe dúró tì wá lọ́rùn sọ mọ̀ pé burúkú owó wà Nigeria wọ́n mọ̀ pé àgbákò owó wà Nigeria wọ́n mọ̀ pé ẹgbẹ̀lẹ́mùkú owó tó máa ń dẹ́rù bòṣì ó wà Nigeria owó natural resources tó wà ní state ẹyọ kan ogun gbọ́ ó lè mú gbogbo ọmọ Nigeria kó máa gba salary lọ́wọ́ ìjọba ní month end imagine tí wọ́n bá kó tó wà ní Benue State yẹn tó bá
tó bá fi ṣe nǹkan dáadáa ní Benue State with good security. Àwọn China tó ń lọ wá kíní yẹn Boko Haram ò jí wọn gbé o. Àwọn tó lọ pa wọn ní Benue State 50 wọn pa jọ́tọ̀ bá pa wọn ní Benue State wọ́n máa ń pa èèyàn 50. Lọ́jọ́ wọn bá pa èèyàn rárá wọ́n máa ń pa 50. Gbogbo Benue State sì half of that place ó ti di bí wọ́n ò tẹ̀ sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ́ wọ́n sí wọn massively ni. Mass burial ni wọ́n fún wọn nísìn. So wọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín tó bá put all those things in use. Tí wọ́n ṣí factory kalẹ̀ lithium ni wọ́n rí. Tí wọ́n ṣe bí máa yìí Ibrahim Traoré, God bless that man. Bó ṣe ṣe pẹ̀lú àwọn France ẹ mọ lithium tó wà nílùú ẹ̀ ni. Ẹ mọ iye tí wọ́n rà tẹ́lẹ̀ ni. Ibrahim multiply ẹ̀. You see no by 300%. And France bí pé kí ẹ máa tà nǹkan fún yàn ní táwọn France wà nílùú wọn bí kọ́kọ́ máa ra nǹkan ẹ lọ́wọ́ wọn ní 1 naira. Lẹ́yìn tó wọ́n á lé wọn lọ tán. A ṣì ní ìdìkíní ìyẹn máa ta fún wa. A lè ta fún yín 1 naira o. A máa ta fún yín ní 300 naira. Káyọ̀ èso ó dáa máa rà bẹ́ẹ̀. Can you imagine? Wọ́n tẹ́ ẹ̀ rà lọ́wọ́ wa ní 1 naira. Àwa ni ó sì àti ẹ̀ ta fún yín 1 naira. Àwa tó no wọn ṣé wọ́n rà lọ́wọ́ wọn nígbà yẹn I don't know. Tó wà nílùú wọn. Tó má ti kó gbogbo wọn fún wọn ní 1 naira. According to fi ṣe sample. Ó ti o àti ẹ̀fẹ́ mọ́ ẹ gbọ́dọ̀ máa san 300 naira fún kinní yìí ni ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ per gram. Káwọn ìwà lókè a máa rà bẹ́ẹ̀ a máa rà ní 300 sí 1 naira. Ẹ wo distance yẹn àwọn òkè àti ẹ̀tí ráyè ń sìn a máa sọ̀rọ̀ lórí ẹ̀ létà. Wọ́n ṣe wà tó pé ẹ ta fún wa ó dẹ̀ ló lẹ fẹ́ tà. Lithium yìí ń sìn gold yìí ń sìn àwọn natural resources tí wọ́n táwọn China ń kó ní kílórúkọ ẹ̀ ní Benue State yìí ní sìn ta ló sign ẹ̀ ta ló lè tó sign ẹ̀ fún wọn. Tẹ́ bá tún monitor òun sìn ó lè ní mistake ni ó lè lóun ṣe mistake sign ẹ̀ ni ó lè lóun mọ̀ pé gold ti ẹ̀ wúlò nísìn wọn ni wọn mọ̀ tó wà nù tí wọ́n ń kó tó pé gold popular la ṣe rò bí gold nìkan ló wọ́n jù. There are many things tó pé gold ò tó nǹkan kan níbi bàtà ẹsẹ̀ tó dẹ̀ wà ní Africa generally tó yẹ pé ó pọ̀ ní Nàìjíríà tí Ọlọ́run fún wa. God bless Nigeria. Wọ́n bá mi ṣépè fún ẹ nàbáyé ń bá mi ṣí ẹ ni. What else do you need for God to bless Nigeria? Ṣé wọ́n bá mi ṣí ẹ ni? God àbí ṣé Ọlọ́run ò tí bless Nigeria tó? Ṣé God ò tí bless Nigeria? Ṣé Lẹ́dùmarè tó fún wa ńlẹ̀ wa ò tí bless ilẹ̀ wa tó? Ta ló lè? Number 1 ta ló lè? Number 2 ta ló lè? Number 3 ta ló lè? Number 4 ta ló lè? Number 5 ta ló lè? Bá wa kọ síbẹ̀. Ọ̀dọ́ka kú dẹ̀ ń claim páwọn kì í ṣe olè o. Because tó bá tún ṣe ìwádìí eléyìí náà tẹ́ bá lè bá wa pín I wish kẹ́ bá wa pín. Tẹ́lẹ̀ kọ́ comment ní síbẹ̀ tẹ́tẹ̀ thumb up lórí show yìí kó lè bá fún ní recommendation kó lè bá a rìn. Míì wọ́n á sẹ́ni tó jó lè fún wa. Tọ́wọ́ ìjọba bá tẹ̀ wọ́n. Ta ló lè? Yorùbáwùyí lórúkọ mi. Àwọn tó ń fi millions sign òkè ńlá kan ní báǹkì náà ta ló lè? Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are seeing me for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ọ̀lẹ Yorùbá ọmọjọmọ lọ olóyè tí ò pé méjì. Abẹni ọmọ òṣèré pààrọ̀. Ẹ tó máa pààrọ̀ Abẹni. Ó máa déwájú federal government. Ọlọ́run mọ̀. Tó máa sign ẹ̀ ó máa déwájú Elédùmarè. That is to say máa kú bí 99 times. Ẹ̀yin tẹ́tí subscribe sí YouTube channel mi lórí Yorùbáwùyí èmi ni mo wà ń bẹ̀. Lórí ìrìnkèrindò Yorùbáwùyí lórí YouTube náà èmi ni mo wà ń bẹ̀. Yorùbáwùyí on Facebook Yorùbáwùyí lórúkọ mi on Facebook. Àwọn náà là ń dábẹ́ ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe láṣẹ Elédùmarè àti gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa á tún máa ríra wa. Ẹ fi comment yín sí comment section ṣáà wíire àbí ìràwíire ká tún bọ́ lẹ́nu. Thank you, I love you. See you on my next show.